ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀ láwọn ẹgbẹ́ tí ìjọba dá sílẹ̀ ńbẹ̀ ní tí wọ́n ran àwọn ilé ẹ̀kọ́ yìí lọ́wọ́ òun là ń gbéyẹ̀wò lórí ètò Èjì Òwúrọ̀. A ní Alhaji Akeem Bọ́lájí lórí ètò, bẹ́ẹ̀ náà la ní Alhaji Waheed Ìṣọ̀lá lórí ètò wa Èjì Òwúrọ̀ lónìí o. Ẹ kú ìjókòó ẹ̀yin bàbá o. Ẹ ṣe àbò onítọ́ lórílẹ̀ o, ọlọ́wọ́ bá kún yín lọ́wọ́ o. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Alhaji Bọ́lájí náà láti bẹ̀rẹ̀ nítorí pé wọ́n gbẹ́nu lé nǹkan kan kí n tó fi òye sọ pé kí wọ́n dànù dúdú ẹ̀ka lọ́lẹ̀ agbára. Òun náà ni wípé àwọn ìṣòro wo àbájọṣepọ̀ wo ló wà láàárín ẹgbẹ́ yìí àtàwọn iléèwé tí wọ́n ń ṣiṣẹ́ fún. Ẹ ṣé púpọ̀ olóòtú, àjọṣepọ̀ púpọ̀. Ibi tí à ń sọ pé àmọ́ náà ni tí ìdádúró máa fi wá ń wà. Ẹ jẹ́ ká ti fi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ni wípé ní ìbẹ̀rẹ̀ SBMC a ní 154 clusters. 154 clusters yẹn ni pé àkójọpọ̀ iléèwé bíi 6, 8, 10 ní abẹ́ olórí kan. Fún àpèjúwe 154 yẹn ká mú látòrí cluster 1 a lè fi school 6 sábẹ́, cluster 10 a lè fi 7 sábẹ́, bẹ́ẹ̀ tó máa fi ké gbogbo àwọn iléèwé yẹn yíká cluster yẹn. Cluster bí àpẹẹrẹ tèmi mo wà ní cluster 11, school 6 ló wà lábẹ́, 4 primary school and 2 junior secondary school ló wà ńbẹ̀. Mẹ́fẹ̀ẹ̀fà yìí à ń ṣe ìpàdé papọ̀. A dẹ̀ fi school kan pàtó a fi ṣe ibi tí a ti ń ṣe. Olórí iléèwé yìí kẹ̀dẹ̀rẹ́ òun ló jẹ́ akọ̀wé. Àjọṣepọ̀ yìí ni pé gbogbo nǹkan kí nǹkan tá a bá ń fẹ́ tó jẹ́ ìlọsíwájú fún iléèwé yìí àjọ jókòó àjọ sọ pẹ̀lú àwọn ẹgbẹ́ tó kù. Àmọ́ tó bá tó àkókò láti pé ká kọ ìwé ohun tó ń dùn iléèwé yìí lọ́kàn àti gbogbo àwọn tó kù, ìrẹ̀wẹ̀sì máa ń wà látọ̀dọ̀ ìjọba. Ìyẹn ni pé ẹni tí a fi ṣe akọ̀wé a ní wọn ò ní lè tọwọ́ bọ̀wé yìí o torí ọmọ tíjọba máa sọ o, nǹkan yẹn ò ní ṣe ṣe. Tí ò bá dẹ̀ ti ṣe ṣe kí láǹfààní ìjókòó yìí. So lásìkò tá a wà ní cluster kí la wá ṣe? À ń láti gbé ìjókòó ní ìdìde tó jẹ́ assistant secretary, akọ̀wé ìdàkejì tó yàtọ̀ sí secretary. Tó máa jẹ́ bí ọmọ ẹgbẹ́. Tó jẹ́ ọmọ ẹgbẹ́. Àwa gbé yẹn dìde. Èyí tá a dẹ̀ gbé dìde yìí kẹ̀dẹ̀rẹ́ kò sí nínú policy pé aláti ṣe bẹ́ẹ̀. Tí a bá sì ṣe a ò ní rí ìlọsíwájú gbogbo ohun tá à ń fẹ́. Láti ìgbà tẹ́lẹ̀ tí wàá ń ṣe kí wàá ní ìlọsíwájú tó mú bẹ́ẹ̀. Ẹ ṣe ìlọsíwájú náà pọ̀ púpọ̀. Torí òun fúnra rẹ̀ tó jẹ́ akọ̀wé tìjọba a fi hàn pé nǹkan báyìí ni ó dá o, mo ti gbọ́ o. A dẹ̀ tẹ̀wé, ẹni tó jẹ́ aṣíwájú chairman àtọwọ́bọ̀, ẹni tó jẹ́ assistant fún àtọwọ́bọ̀. Nígbà tó bá dẹ̀ ti tọwọ́bọ̀ àwa júwe sí SUBEB nìyẹn àbí LGA, ìwé a máa lọ tàbí ìta máa jù sí ọ̀dọ̀ TGPS Tutor General Permanent Secretary ní Ministry of Education Sabo. Àjọṣepọ̀ yẹn á dẹ̀ máa ṣe kí ni a máa lọ. Lájọ tẹ̀ tí ń gbé ìgbésẹ̀ yìí, ṣé àwọn àṣeyọrí kan ti wà? Àṣeyọrí wà rẹpẹtẹ. Fún àpèjúwe school wa kan wà ní Ojú Ẹlẹ́gba tí wọ́n ń pè ní Shamsideen Nursery and Primary School. Láti 2009-2010 la ti ń gbé ìgbésẹ̀ yẹn pé kí iléèwé yẹn kó di tuntun ṣe. Tẹ́ bá dé iléèwé yẹn nígbà yẹn ẹ lè rán ọmọ ọ̀dọ̀ yín lọ síbẹ̀. Ibi tí iléèwé yẹn bàjẹ́ dé tó, mo ní àpèjúwe photograph ẹ̀ ní ọwọ́ mi. Ẹ lè rán ọmọ ọ̀dọ̀ yín lọ síbẹ̀. A wá bẹ̀rẹ̀ sí ní kọ ìwé síjọba bí kíní ìṣeré ò dáa, a kọ sí àwọn ilé iṣẹ́ tó wà lágbègbè kí wọ́n ṣèrànlọ́wọ́ fún wa láti 2010. Nígbà tó máa di 2012 ni wọ́n gbé òṣìṣẹ́ dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yẹn. Mo rántí lákòókò ńgbà tí gbogbo wàhálà yẹn bẹ̀rẹ̀, it was January 9, 2010 níjọba rán àwọn SUBEB wá sí ibẹ̀ yẹn tó jẹ́ pé a gbé ìwé yẹn kọjá lórí SUBEB ni lọ sí ọ̀dọ̀ governor office, lọ sí ọ̀dọ̀ commissioner for education. Kí la gbé lọ bẹ́ẹ̀ fún? Wàhálà bá so. Wọ́n bá rán wọn wá sí iléèwé yẹn ní January 9, 2010. Wọ́n ya gbogbo àwòrán lóríṣiríṣi, wọ́n mú lọ. Lẹ́yìn tó tún póṣù 6 àgbọ̀n nǹkan kan, ó póṣù 9 àgbọ̀n nǹkan kan, a bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, a bẹ̀rẹ̀ sí ní kọ̀wé lóríṣiríṣi. Ìwé tá à ń kọ yìí, wọn ò nífẹ̀ẹ́ sí ìwé kíkọ o. Torí wọn ò ní reply yín, wọn ò ní dá yín lóhùn.
wọn ò tẹ̀ ń fẹ́ gbọ́ pé ẹ kọ̀wé rárá ó tẹ́ wọn lọ́rùn kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ níjọ́ tẹ́ bá dẹ̀ máa mú ọ̀rọ̀ yẹn jáde pé ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí wọn náà wọn mọ̀ ń pa ẹ̀. àmọ́ ibi tí àkọọ́lẹ̀ bá wà ó di dandan à á lè mú jáde lásìkò náà nígbà tí ọ̀rọ̀ yìí ń lọ tó ń bọ̀ ẹ lọ wo iléèwé náà sí ẹ lọ wo iléèwé náà sí inú ẹ̀yin náà á dùn yìí pé àgbègbè mi nírú iléèwé yìí wà nípasẹ̀ gbogbo akitiyan SBMC ní ńgbà tá a wá ṣe léyìí tán a tún wá ń wò ó pé ó yẹ kí iléèwé yìí tún dájú báyìí lọ àwọn ọmọ iléèwé wa ń dínkù. wọ́n ń dínkù. kí ló dé. kí ló fà á tó fi ń dínkù. àwọn tíṣà ò ṣiṣẹ́ wọn. ìyẹn náà là ń wòye pé kí ló fà á. a bá tún gbé ọ̀rọ̀ dìde a pe parent forum àwọn tó lọ́mọ iléèwé a pe SBMC kí wọ́n jókòó ṣe mọ̀ pé school yẹn abẹ́ tèmi ló wà ń gbàtà wà ń cluster bàbá tó jẹ́ chairman fún mi ń gbà yẹn Pa Ọ̀nàṣílé is an old man of 85 now so wọ́n ti retire èmi ni mo wá ń bẹ̀ as chairman ṣé ń gbọ́rọ̀ mi nísìn wọ́n ní iléèwé kọ̀ọ̀kan kó ní SBMC tiẹ̀ ńgbà tí a tọ́ ọmọ láti kékeré tọmọ tún ṣì wà ní òpóǹlo tí ò tí ì tó bọ́ rẹ̀ tẹni ká jubẹ̀ sílẹ̀ ká má débẹ̀ mọ́ ǹjẹ́ ọmọdé yà á dàgbà bá ṣe fẹ́ kó yẹ kò lè ṣe ṣe a bá tún bẹ̀rẹ̀ sí ní débẹ̀ kí là ń débẹ̀ fún a gbé ọ̀rọ̀ dìde ìpè àwọn olùkọ́ iṣẹ́ àwọn gan-an ni wọ́n ń dá wàhálà alẹ́ tó ń jẹ́ kó mọ́ kúrò níléèwé yìí èmi inú olùkọ́ adélago 9 àbọ̀ láàárọ̀ èmi adélago 10 tó bá máa fi di aago 12 wọ́n ti kúrò níléèwé wọ́n á ju àwọn ọmọ sílẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ SBMC nìyẹn a bá gbéra wa jọ nígbà tọ́rọ̀ yìí rí báyìí ibi tá ti wá ń ṣe ìpàdé ìkùnsínú ti wà pé àwọn SBMC yìí o àwọn ò fẹ́ wọn o oníwàhálà ni wọn o bákanbákan ni wọn o àmọ́ èyí tó jà jù ni pé ǹjẹ́ wọ́n ń ṣe òtítọ́ àti òdodo tó bá ń ṣe òtítọ́ àti òdodo ẹ fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n ọmọ ìjọba ní ìjọba ló dẹ̀ dálẹ̀ wọ́n lẹ̀ ń pẹ́ délé ìwé tó bá lẹ̀ ń pẹ́ délé ìwé ẹ yí padà ìyípadà òun là ń tọrọ lọ́wọ́ yín torí a fẹ́ kíjọba ná gbogbo owó tó ń ná yẹn ká má rí èsì èèyàn kì í fowó ròyìn kó má kọ lójú bẹ́ẹ̀ náà ni o. so nídìí èyí tẹ́ ẹ bá yí padà àwa náà àfẹjọ́ yín sùn jọba àwọn fúnra wọn ló gbéra wọn sọ́wọ́ ìjọba pé a fẹ́ gba léèwé má wọn lọ́wọ́ wọn láà fẹ́ gba léèwé má wọn lọ́wọ́ tọ́rọ̀ ò lè rí bẹ́ẹ̀ ní àkókò náà wọ́n láti pè mí láti LGA ló pè mí that is the ES Education Secretary Mrs. Fatoki ìjọ ta ṣe meeting náà tán ló pè mí pé Alhaji òun máa gbọ́ wípé wọ́n ní ẹ gba school mọ́ àwọn olùkọ́ lọ́wọ́ wọ́n ní ẹ̀tẹ̀ tún fún ẹni tó jẹ́ igbákejì olórí iléèwé lọ́wọ́ mo ní kò rí bẹ́ẹ̀ èyí tó jàjù ni pé ẹ pè gbogbo wa gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́ bá pè wá àárọ̀rọ̀ láti sọ láti jọ yẹn wọn ò pè wá o kí ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni kí ni màmá wá ṣe fúnra rẹ̀ màmá fúnra rẹ̀ wá sí school that is Mrs. Fatoki nígbà tó wá sí school wọn ò sọ fẹ́ni kankan pé wọ́n ń bọ̀ wọ́n kàn sọ fún àwọn olùkọ́ wọn ni pé wọ́n ń bọ̀ nígbà tó ń bá dẹ̀ sọ fún wa kí la fẹ́ lọ ṣe níbẹ̀ but ẹnìkan lágbègbè ló sáré pè mí pé Alhaji òun máa rí i pé ẹni báyìí báyìí ti wà ní school kankan bẹ́ẹ̀ yẹn mo ní ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ni n tá à ń fẹ́ náà nìyẹn ń dẹ̀ gbéra mo wá sí school lójú ẹlẹ́gbà mo ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ ni màmá ń jáde síta wọ́n ṣe wá ń jáde síta wọ́n á pè mí pé Alhaji o gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní school àwọn ti yanjú gbogbo ẹ̀ wọ́n á sọ sọ́kàn mi pé tí ìkùnsínú bá wà ó ti di dandan ẹ pe àwọn méjèèjì papọ̀ kí wọ́n lè yanjú ọ̀rọ̀ yẹn nítùbínùbíni nígbà tó tún máa tó àkókò kan a rí wípé wọ́n pe àwọn SBMC member ẹgbẹ́ mi sípàdé wọ́n ní ẹ má sọ fún Alhaji Bọ́lájí o torí Alhaji Bọ́lájí school ẹ̀ ò débí Jehovah Jireh primary school ní school ẹ̀ wà school Alhaji Bọ́lájí ò débí nígbà tálájì ń forí fọ́ gbogbo ẹ̀ tó ń kọ̀wé tó ń ṣe gbogbo ẹ̀ tí lè yí fi di báyìí ẹ̀ ní kó má débẹ̀ o àsìkò yìí tọ́bẹ̀ dùn láti jẹ ẹni kò gbọdọ̀ débẹ̀ ṣé bí òṣìṣẹ́ ìjọba ṣe yẹ kó ṣe nìyẹn wọ́n ṣe meeting náà nígbà tó ń ṣe àwọn tèmi wá gbé ọ̀rọ̀ yẹn sọ fún mi pé báyìí
mo ní ṣé bọ́rọ̀ ṣe ń parí nìyẹn, kò yẹ kó rí bẹ́ẹ̀, àgbà kì í ṣòro bí èwe. Owó mi ni mò ń ná, mi wá síbẹ̀ tipátipá, tí n bá nínú òṣèlé ni wọn ò lè mú mi, wọn ò lè mú mi. Ọlá àwọn ọmọ kéékèèké yìí ipe wọn láti jẹ́ olú ọmọ òun ló wà lọ́kàn tèmi, kì í ṣe pé wọ́n fún wa ní kọ́bọ̀. Láti 2007 tí wọ́n ti dálẹ̀ títí dìsín àgbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ṣé kò yẹ kí iyì wà fún wa? Kò sí iyì fún SBMC. Olórí iléèwé ni wọn ní fún yín níyì. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ọ̀rọ̀ SBMC ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó ní àwọn iléèwé wa. Tí a bá rí ti Shamsideen Nursery and Primary School tó wà lójú Ẹlẹ́gbà tí mo fi ń ṣe àpèjúwe, ipe ìkànnà àwọn cluster schools wà ní, tó dẹ̀ jẹ́ pé akitiyan SBMC ó pọ̀ púpọ̀ tó fi di pé iléèwé náà ó wá di pàtàkì lénìí tó di tuntun gẹ́gẹ́ bí ìwé tí ó wà ní ọwọ́ mi yìí. Ẹ rí tuntun ẹ rí ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí pé ibẹ̀ kò dáa rárá, àmọ́ ní àkókò yìí ẹ rí pé ọ̀tun ti bá ilé ẹ̀kọ́ náà. Màá fi eléyìí hàn yín kí ẹ̀yin fúnra ara yín kí ẹ lè rí. Ó dà pé tún ní àwọn fọ́tò ẹ̀. Mo tún sì ní àwọn fọ́tò míì, èyí tí ó wà yìí òun náà ni ìgbà tí gẹ́gẹ́ bó ṣe rí, èyí tó wà ní tuntun ní eléyìí. Nígbà tí a wá wo gbogbo ẹ̀ lọ́ta wò bọ̀, inú tiwa fúnra ara wa náà inú wa dùn púpọ̀. Àmọ́ nígbà tí wọ́n parí ẹ̀ ní gbọ́ èsì kankan láti ọ̀dọ̀ ìjọba, pàtàkì jùlọ LGA SUBEB, wípé ẹ̀yin SBMC yìí o, a máa dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo akitiyan tẹ́ ṣe. Ní gbọ́ nǹkan kan tó yẹ kán tẹ̀ sọ pé jẹ́ ká tẹ̀ kọ̀wé ká fi dúpẹ́ lọ́wọ́ wọn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Mọ̀ ṣe lójú wọn náà ni. Nígbà tí wọ́n bá kó yín jọ tí wọ́n ṣe ìpàdé fún yín tán lọ́ máa ṣe ìpàdé pẹ̀lú wa, nígbà tá a bá ṣe ìpàdé náà tán wọ́n á ní ó yá ẹ gba 500 naira ẹnìkankan, tó dẹ̀ jẹ́ pé iye tí wọ́n ń fún yín láti EXPIN, Education Sector Support Program in Nigeria, ó ju iye tẹ̀yin fún wa lọ. Irú EXPIN yẹn, gbogbo àwọn pàdé oyè EXPIN tún ran ìjọba lọ́wọ́ láti. EXPIN gangan torí kíní ìṣesí ó wá láti UK ní United Kingdom tó fi sọ̀kalẹ̀ sí Nàìjíríà. EXPIN ló wá ṣe akitiyan ẹ̀, òun náà gbé orúkọ yẹn lé lórí ní Nàìjíríà, yẹn EXPIN. Now EXPIN yìí òun ló máa kó gbogbo owó sílẹ̀ fún wọn láti lè ṣe ẹ̀tọ́ lé lórí. Nígbà tán bá ní kẹ́ ṣe ẹ̀tọ́, ǹjẹ́ yìí ń ṣẹ̀tọ́ fáwọn tó ní kẹ́ ṣe ẹ̀tọ́ lé lórí, ẹ̀ tún máa sọ fún wọn pé ṣe bọ́ọ̀fẹ́ náà pè, tó bá jọ̀fẹ́ ìyẹn ní kẹ́ tọ́ bẹ̀ bọ̀ wọ́n lọ́rùn ni, ìyẹn ní pé kẹ́ má mọ ẹ̀tọ́ tiyín, ìyẹn ní pé kí ìdúpẹ́ kó má wà ní. Lóòótọ́ kò yẹ ká gbowó, àmọ́ ǹjẹ́ ń ṣe ẹ̀tọ́ yín nípa ìdúpẹ́? Ìdúpẹ́ ṣe pàtàkì. Ìwé lẹ fẹ́ kọ sí wọn ni, ọdún lẹ fẹ́ kọ sí wọn ni, àbí nígbà tí ẹ bá ń ṣe iyì, nǹkan iyì, wípé ok lásìkò sásìkò yìí o, nǹkan báyìí tọ́ sí ọ, láti jọ́ta ti bẹ̀rẹ̀ wọn gbé wa lárugẹ rí ní SUBEB. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Màmá SUBEB ń ságbára ẹ o. Àwọn tó Màmá SUBEB, that is Mrs. Daudu, Alájà Daudu, wọ́n ságbára wọn. Àmọ́ àwọn tó wà lábẹ́ wọn ńkọ́? Torí mo pè wọ́n láàkókò kan wípé ó yẹ kí ẹ̀tọ́ lè máa wà fáwa náà, kó tẹ̀ jẹ́ pé ìwé lásán ni certificate pé arákùnrin àbí gbogbo members yín ẹ gbà a dúpẹ́ lọ́wọ́ yín. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Màmá ní àwọn ti gbé gbogbo ẹ̀ lé àwọn kan lọ́wọ́. Màmá ò parọ́. Àwọn tó ń gbélé lọ́wọ́ ńkọ́, ǹjẹ́ wọ́n ń ṣẹ̀tọ́?